ẹ máa bá mi share, ẹ máa bá mi tẹ like. Portable ọmọ Ọlálọmí ìjọba Nàìjíríà ṣèjọba Nàìjíríà ní ká pè ní àbí ìjọba Ògùn state ẹ̀yin tẹ́ understand jù wá lọ ṣèjọba Nàìjíríà ní ká pè ní àbí ìjọba Ògùn state. Portable ọmọ Ọlálọmí ọ̀rọ̀ méjì ni mo kó wá. Mo wí níjọ́ kìíní àná mo nílẹ̀ ń yọ̀ ayé tá a wá yìí ṣẹta nìkan. Thank you very much. Ṣọládayọ̀, God bless you. Ayé tá a wá yìí ṣẹta nìkan. Kódà bí yẹn bá jẹ́ àfa àkọ́rọ́ra dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó ilẹ̀ yọ̀. Bí yẹn bá jẹ́ pásítọ̀ kọ́rọ́ra dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó ilẹ̀ yọ̀. Bí yẹn bá jẹ́ babaláwo kí ni anybody jámọ́ níwájú Olódùmarè. Bí yẹn bá ń pèrè ní ọkùnrin mẹ́wàá tí ń pèrè lọ́kùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọlọ́wọ́n ọmọ tí ì dé mọ̀ ni. Ọlọ́wọ́n ò tí ì dé ni. Abáwádà ó dèrò ẹnu láì. Ádàbí kú wàsálà. Bàbá mi àgbà alágbàjì àgbà. Àwọn àfọ àwọn bàbá àgbà aládìsá àgbà àfọ mi nílùú Ìkirè. Wọ́n máa ń kọrin kan fún wa. Wọ́n á ní bọ́lọ̀ òun bá ti ṣe ó ti ṣe nìyẹn. Ẹni tó ṣe fún ni kò máa ṣọ́ra. Kò ní tẹ́rí bá pẹ̀lú àdúrà. Ogun láyé ká má ṣe bógun lọ. Portable ọmọ Ọlálọmí ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Mo wá wo so Portable wá ń sunkún. Portable wá ń sunkún. Mo sọ lọ́jọ́ kìíní àná mo ní ayé tá a wà tí ìṣẹ̀tẹ̀ nìkan. Ayé ìṣẹ̀tẹ̀ nìkan. Ìgbà nìyẹn máa ń ní ẹnìkan láyé. Kò sẹ́ni máa ń dà lọ òwú. Aláwọ̀ ní ojú ọ̀nà lọ bá yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ̀ ń wò yí pé kò sórí ire nú ayé rẹ̀ yẹn. Ọgbẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ tó lórí ire lára náà. Ẹ̀ńtẹ́ ń ròyìn pé kọ́ mọ́ ṣe yẹn òun náà lọ́pọ̀ ló ní làákàyè. Portable ọ̀rọ̀ ló délẹ̀ yìí nìyí. Mo sọ fún ọ níjọ́ tó ń yákàyákà obìnrin. Mo sọ fún ọ lọ́jọ́ tó ń gbá pásítọ̀ létí. Mo ní báwo yìí pé torí pa ẹja mùsùlùmí. Ìrẹsì náà ni pásítọ̀ náà náà. Báyìí kan bá wá ròyìn pé ó lè gba pásítọ̀ létí. Àtàfà àti pásítọ̀ kò sí yàtọ̀ láàrin wa. Man of God ni wá. Mo ní wọ́n Portable ọ̀dẹ̀ gba pásítọ̀ létí. Mo fi pásítọ̀ yẹn sípò ara mi. Ó tún sẹ̀mí, ó tún yákàyákà obìnrin. Ó tún bọ́. Mo sọ wọn lẹ́nu kí ìtàsírí òbú kásírí rí òbó. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Báyé bá ń sọ pé wọ́n lọ wà níbì kan. Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ. Mo fẹ́ fi ti Portable yìí kọ́ra mi lẹ́kọ̀ọ́. Mo fẹ́ fi kọ́ ìwọ náà lẹ́kọ̀ọ́. Mo dẹ̀ fẹ́ bẹ ìjọba Nàìjíríà. Torí pé àti sun oríire ọ̀rọ̀ ọ̀run. Bí wọ́n ṣe bá ní mójú kú òfò Portable. Ọ̀rọ̀ méjì tí mo fẹ́ sọ nù. Ẹ gbọ́ tí mo wí. Mo fẹ́ bẹ ìjọba Nàìjíríà. Báwo ni wọ́n ṣe fi àánú gba Portable? Torí pé ọmọ ẹ̀ ní òní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ ká kó lẹ́kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Kò sẹ́ni tí ó mọ̀ pé ta ló ní ọ̀sáyé náà. Àfáà àwọn ló ní ọ̀sáyé. Pásítọ̀ àwọn ló ní ọ̀sáyé. Babaláwo àwọn ló ní ọ̀sáyé. Ẹni tẹ́ ẹ rí tó sọ pé ọ̀sáyé ń èyí tí tún wíwù ayé náà ni tún ṣe tó tún fi ní ọ̀sáyé. Gbogbo ẹni tí ó sọ pé kò sáyé ó láti jẹ́ pé òun ti wà lọ́run. Ó wà láyé oní ọ̀sáyé wáyé. Ẹni ọba wà lọ́run ni ó máa sọ pé ọ̀sáyé torí òun ti wà lọ́run. Gbogbo ẹni tó wà láyé lọ́gbọ́dọ̀ rẹ̀ páyé ń bẹ. Wọ́n yọ sí Portable nìyẹn. Àdárù yàwùmọ́ni sáà
àmúnú wàsá àtọ̀run wọ́n ní àìsù àìsàní sáà sọ fún wàsá kádàrú wọ́n ní àìsù àìsàní sáà sọ fún wàsá kọ́dàrú. Àdàrú yẹ̀wò méjì nígbà ìwọ àfà méjì láyé o ìwọ pásítọ̀ méjì láyé o bàbá olówó dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó méjì láyé o gbogbo owó tọ́lọ̀ ń bá fún nípò tọ́lọ̀ ń fún lágbára méjì láyé o. Ayọ̀ tó ní Àkànbí méjì láyé. Àgbọ̀ méjì láyé bọ́lọ̀ ń bá kí ọ rántí pé méjì láyé o kódà bá ọba rò kó jìyà lọ́wọ́ lónìí rántí pé méjì láyé bọ́lọ̀ ń bá fààyè gbọ́ rántí pé méjì láyé bílẹ̀ bá fọmọ lónìí rántí pé méjì láyé o bọ́ ọba jí olóṣèlú tó lẹ́nu ń bẹ̀ tó lágbára tó nípò rántí pé méjì láyé. Àdàrú yẹ̀wò máa nì sá àmúnú wàṣà àtọ̀run wà ní àìsù àìsàní sáà sọ fún wàṣà kọ́dàrú. Méjì nígbà méjì láyé ìgbà kan yóò kórè ìgbà kan yóò dùn. Máa gbọ́ gbogbo ẹni tá yóò dùn fún wà lẹ́hìn níbi tó ti máa pín. Kò sí ṣòro kankan tí ò ní solúṣẹ̀. Kò sí líle kankan tí ò ní ending. Pọ́tẹ́bù mo sọ́gbà mọ́ ni mo bóde kọ́ bí àwọn ayé. Tani jáyé kì í sáfà láyé pásítọ̀ kọ́ láyé obìnrin láyé babaláwo kì í jáyé àáfàá kì í jáyé àwọn àlìmọ̀rántà ní jáyé. Àfàá bẹ́ẹ̀ bá rí àáfàá kẹtí bá yẹ ọlọ́run fòbìnrin kẹ́ni bẹ́ẹ̀ bá rí pásítọ̀ kẹtí bá yẹ ọlọ́run fòbìnrin kẹ́ni tẹ́ ẹ bá ní babaláwo kan tí bá yẹ ọlọ́run fòbìnrin kẹ́ni. Alimari atu umu mílẹ̀ òdúnìyà obìnrin ní yọ ayé. Adébúwà Muhammad sallallahu alaihi wasallam ó ní mímbà ilimi wà tukọ̀ ìmúra àtúnṣọ níyà lẹ́yìn tó bá dọ́nà mọ̀tán tí bẹ̀rù ẹ ló ń bẹ lára rẹ̀. Wọ́n ní ọlọ́fẹ́ obìnrin torí kíni. Bẹ́yìn bá ti ń jí kọ́kọ́ jí ọkọ ìyàwó tó ti fẹ́ yàwó ní sífìdì yìí máa nìní wọ́n nínú 100 ó ti gba 50 kí nìdí tó fi rí bẹ́ẹ̀. Pọ́tẹ́bù ẹ̀kọ́ lélẹ́yìí fẹ́ anybody. Bàbá mi àyà tó dé wọ́n ní bàbá Pọ́tẹ́bù ní kábáwí ẹ̀ parọ́ Mr. Ayọ̀ tó dé ẹ̀ parọ́ bàbá bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ wí ṣé Pọ́tẹ́bù yìí bẹ́yìn náà ṣe rí ìjáwó òbí ẹ̀gẹ́ lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́. Ẹ gbọ́ mi yé sà mo understand ọ̀rọ̀ tẹ́ sọ but performance tẹ́yìn náà rí pẹ̀lú Pọ́tẹ́bù yìí ẹ̀mí ọmọ tó bá jọ ọmọ tó gbọ́rọ̀ láti kékeré iṣẹ́ rẹ̀ ní ojú ìwé pé eléyìí gbọ́dọ̀ sóbi lẹ́nu. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.